ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí olóyè olùṣègùn àrẹ̀mú òkìkíọlá ọbásanjọ́ ó mà ti kọ lẹ́tà sí ìjọba ààrẹ bọ́lá ahmed tinubu lórí ìwádìí tí ìjọba ẹ̀ fẹ́ ṣe nípa bílíọ̀nù 6 owó dọ́là tẹ́níjọba ọbásanjọ́ ṣe báṣubàṣu lórí ọ̀rọ̀ iná ẹ̀lẹ́tíríkì orílẹ̀‐èdè yìí lásìkò tó ń ṣe sáà kejì ìjọba ẹ̀ lọ́dún 2003. ẹ rántí pé láìpẹ́ yìí ni ìròyìn jáde wípé ìjọba Tinubu ó fẹ́ ṣe ìwádìí ìjọba Ọbásanjọ́ lórí bó ṣe ṣe owó báṣubàṣu lórí ọ̀rọ̀ náà Nàìjíríà, tí wọ́n sì ní mínísítà ọ̀rọ̀ náà ní sáà kejì Ọbásanjọ́ lọ́dún 2003 tó jẹ́ gbajúmọ̀ olóṣèlú ọmọ bíbí ìpínlẹ̀ Ondo ọ̀mọ̀wé Olúagunlóyè òní wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ìwádìí ẹ̀ nítorí pé òní wọ́n ló gbé kọ́ńtíráàtì náà fún iléeṣẹ́ kan tó ń jẹ́ Sunrise Limited èèyàn lórí iná Mambila hydropower tí wọ́n fẹ́ ṣe, ṣùgbọ́n tí wọ́n ní bílíọ̀nù 6 owó dọ́là tọkùnrin náà gbé kọ́ńtíráàtì jáde kò lọ́wọ́ ìjọba Ọbásanjọ́ nínú, àti pé lọ́nà ẹ̀bùrú ni wọ́n fi gbé kọ́ńtíráàtì náà jáde. Nígbà táwọn èèyàn rí i pé bí àjọ EFCC yan àjọ tó ń gbógun ti jẹgúdújẹrá àti ìwà àjẹbánu bó ṣe kéde ọ̀mọ̀wé Olúagunlóyè tí wọ́n kéde pé àwọn ń wá, tí wọ́n ṣe kéde ẹ̀ ìní àwọn èèyàn ti ń sọ pé bí wọ́n bá ṣèwádìí Agunlóyè ó ṣeéṣe kọ́rọ̀ náà kan Ọbásanjọ́ nítorí pé bàbá porí ajá wọn yóò porí ìkòkò tí wọ́n fi ṣe é. Kódà ọ̀pọ̀ èèyàn ló ń sọ pé bí wọ́n bá fa gbòòrò yóò fa gbò, tó sì jẹ́ pé bàbá gbé Olúagunlóyè ó ṣeéṣe kí ọ̀rọ̀ kan Ọbásanjọ́. ṣá o, olóyè Ọbásanjọ́ ti kọ lẹ́tà sí ìjọba Tinubu ìyún mínísítà ọ̀rọ̀ ìdájọ́ amòfin Lateef Fagbemi tí bàbá náà sì jẹ́ kó di mọ̀ pé òun ṣetán láti wá sọ̀rọ̀ àti láti wá jẹ́rìí lórí ọ̀rọ̀ owó tí wọ́n ní Olúagunlóyè ṣe báṣubàṣu náà, nítorí pé ọwọ́ òun rèé funfun lẹ́lẹ́ àti pé òun kò mọ nǹkan kan lórí owó náà àti kọ́ńtíráàtì tí Olúagunlóyè tó gbé jáde.